Alhamdulillah wa salatu wa salam ala rasulillah amma ba'd wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Láì ní gba ara wa ní àsìkò. Ó mọ́ sí ni láàánú. Ọ̀rọ̀ yìí gan kò yẹ kí n sọ̀bọ̀ mo tún gbọ́dọ̀ sọ torí àbòsí mímọ̀ àbí àbòsí ọmọnìyàn nǹkan kan tí Allah subhanahu wa ta'ala tó koro ojú sí ni. Tó dẹ̀ jẹ́ wípé kò sí ni láàánú pé ẹ̀ ń ṣe o ìṣesí yín ni ìwà yín náà ni. But mo kàn fẹ́ kẹ́ mọ̀ kíní kan ṣé ẹni tá a bá ń ṣe rọ́dù fún yín àbẹ́ bá ẹni tó bá ṣe mistake kì í ṣe pé àwọn wá sì ṣe èèyàn àbá fẹ́ kéèyàn ó ṣe mistake torí ká lè bá ọ̀rọ̀ sọ. Èmi personally kì í ṣe tó ó jẹ́ nǹkan tó ṣe pé kò rọ̀ mí lọ́rùn láti máa fèsì. Mo máa ń busy gan lọ bí àwọn tó bá mọ̀ mí dáadáa. Mo máa ń busy gan wallahi tallah. Àná tí mo ṣe fídíò kan tí mo fẹ́ post rẹ̀ mo ẹ̀ṣẹ̀ download Facebook app yẹn. O get in sin. Èmi ò kí ń ráyè tó bá. Mo máa ń busy gan. So but tẹ́ bá ti ṣe mistake ó ti dọ̀rọ̀ yẹn fún wa ká sọ̀rọ̀ nígbà tá a bá rí pé nítorí ẹ ká sọ̀rọ̀ lórí ni tá a bá ra àwọn tó sọ gan á tún ṣe kí ni o á tún dákẹ́. So kì í ṣe pé àwọn wá sì ṣe yín gbá a gbọ́dọ̀ rí pé ní yìí ṣàṣìṣe o ká lè bá a sọ̀rọ̀ kọ̀rọ̀ èmi lọ́rùn kà mọ́ sí tó bá mọ táìmù tí mò ń ṣe fídíò yìí gan fídíò tí mò ń ṣe tó bá mọ táìmù tí mò ń ṣe wà ní bẹ́ẹ̀ ni kì í ṣe pa ní táìmù à ń já táìmù yẹn mọ́ra wọn but nítorí bá yẹ ká sọ a gbọ́dọ̀ sọ. Ṣùgbọ́n mo rí pé ẹ̀yin ó dà pé nǹkan tẹ́yìn ń ṣe ni pé wọ́n sọ pé àwa náà ṣe mistake àwa náà gbọ́dọ̀ wábi tán ti ṣe mistake dandan tó bá ti ń ṣe bẹ́ẹ̀ ó padà mọ kó sínú àbòsí ṣíṣe. Wọ́n fẹ́ jókòó ti pé mo sáfẹ́ wábi tó ti ṣàṣìṣe o wábi tó ti ṣàṣìṣe ó padà mọ ṣàṣìṣe kò sí bó ṣe fẹ́ ṣe ó padà mọ ṣàṣìṣe kápò fẹ́ mọ̀ pé wọ́n sọ pé àwa náà ṣàṣìṣe ń jò ní ebi kẹ́lómi náà wá ṣàṣìṣe yín wá ń pa ìwọ náà wọn bí ọdá ó ṣàṣìṣe ó tó bẹ́ẹ̀. Ní táwa lè ṣe pọ̀ tá lè fi táìmù wa ṣe pọ̀ oríṣiríṣi nǹkan tá lè ṣe ti pọ̀ jù tẹ́ pé àní táìmù gan. Bí mo wá lọ ni wípé ẹ̀rìkẹ́ mo ṣe fídíò kan lánàá nípa Professor Khidiru wípé ẹnìkan sọ pé wọ́n ṣe mistake tán dẹ̀ ṣe yẹn o àwọn kan kọ̀rẹ́tì wọn kódẹ̀ tó kọ̀rẹ́tì wọn gan ó ń bú wọn ni wọ́n dẹ̀ sọ pé òdodo jazakallahu khairan Al-Fadil wọ́n tún kí gan wípé ó ṣeun. Ṣùgbọ́n ṣé rí tí mò ń sọ yẹn kì í ṣe èyí tí mo fẹ́ sọ ní ìsìn ọ̀tọ̀ ni o eléyìí tí mo fẹ́ sọ ní ìsìn kèmi ò sí ẹ rí o àtọ́ mi ò rí rárá ẹnìkan ló kàn sẹ́ndì ọ̀rọ̀ àgbàlagbà kan sí mi àgbàlagbà astaghfirullah mi ìfẹ́ sọ ọ̀rọ̀ báyìí bọ́ mo rí wọn lágbàlagbà tó dánú àfi mo ṣe rí pé àṣé kò sí ẹ̀ sí nǹkan kan lórí àgbàlagbà yẹn wọ́n ń yin ọmọ kan tó ṣe rọ́dù fún Professor Khidiru lórí ọ̀rọ̀ la hawla wala quwwa illa billah. Ọmọ tó ṣe pé ọmọ tí ò ti jà lẹ́nu ọyàn ni o tó bá ṣe ẹ̀wà mọ̀ nǹkan tí ń sọ ni kò bá dáa kò tún wá mọ̀ tí ń sọ àgbàlagbà yẹn tán wá ń ṣe láńgbáláńgbà yẹn tó wá ń yìn káì yìn gan ló dùn mí jù pé sẹ́yìn náà sì kéwù bọ́ àbòsí mọ́ blọ́ọ̀kù brain èèyàn kí lè tẹ́tẹ́ fẹ́ ṣàbòsí fún Professor Khidiru torí pé fẹ́ kàn ṣe mistake kẹ́yìn náà lè bá rí nǹkan sọ mistake àdámọ́mọ nìyàn ni àìkí ń gbà tí yín la fi ń yọ fún yín alánàbí sàtọ́lọ́ fi ìrùn náà ó ṣe mistake ń bẹ àìkí ń gbà yín nìmọ̀ o ọmọ yẹn sì bọ́ ọ̀tà ó ní ọ̀sán kí sọ pé la haulin minna wala quwwa ó ní láàyẹn pé haulin pé báwo tí ó fi jẹ́ kí ni o haulin whereas ọmọ yẹn torí wípé ó fẹ́ sàmú àṣìṣe wọn kò jó farabalẹ̀ gbọ́ wípé tán sọ ní kí ni o bìlá haulin bí ń bẹ́ẹ̀ máa play fídíò yẹn ẹ̀yin náà máa rí fídíò yẹn ẹ jẹ́ á kọ́kọ́ jọ wo fídíò yẹn náà. La hawla wala quwwa la hawla wala quwwa la hawla wala quwwa la hawla wala quwwa. Pẹ̀lú bá náà sì ti wo fídíò tó bá wò dáadáa wà rí pé tó bá wu ẹnu wọn ní bìlá bí ń bẹ́ẹ̀ tó bá lè prove pé láà ni kò sí bí yẹn ń bẹ́ẹ̀ wallahi fún 100,000 naira bí ń bẹ́ẹ̀ náà
Síbò ni wọ́n náà wò yẹn bìlá but ó mọ̀ yí pé àwọn ọ̀rọ̀ àwọn Professor Khidiru kéwù tí wọ́n èé ṣe kéwù tí kéwù ẹnu ó ti yí láti pé kéwù èyí ọmọ tí ń kọ̀rẹ́ ti wọn ó ní wàfà ọkọ̀ kú lè zí ibo ló ti rí sí ṣé zí ní mẹ́mẹ́ ni àbí zí ń gbé pé kéwù ti yí lẹ́nu mo fẹ́ lo wọ́ọ̀dù kan bọ̀ kò dáwọ́ sọ pé kéwù ṣùgbọ́n ìfẹ́ lo àwọn wọ́ọ̀dù báyìí mi ìfẹ́ sọ àwọn ọ̀rọ̀ bá wàláhì ẹ kàn fẹ́ mọ́ kó báyàn ni wàláhì kéwù ti yí lẹ́nu ẹni izan ìwọ náà ló fẹ́ kọ́ rẹ̀ ó bá sí ẹ̀kọ́ rẹ̀ tí èèyàn ó mọ̀ tó sọ izan ó tún ní leiza aláì ẹ̀yà mùmú gan o àwọn èyí polówó online class fún àtàwọn fẹ́ sọ online class fún àwọn ọmọ wa àbí fúnra wa àbí fún àwọn ìyàwó wa jẹ́ ká mẹ́sẹ̀jì mi lórí WhatsApp 09031324112 0903132 tó bá gbọ́ta lákọ̀ọ́kọ́ 31324112 kàmí lórí WhatsApp òun lè pé online class ẹ mẹ́sẹ̀jì mi fún bóyá fọ́ọ̀mù ni àbí fáwọn ni à ń kọ́ wọn ní Quran àwa sì ń pe kí ó dáadáa kì í ṣe ìzá leiza kezalik rárá a pe kí ó gidi tọmọ rí ó tí ó lè pe kí ó jẹ́ ó ní leiza bọ́sọ̀ nǹkan àwọn Professor Khidiru kí wò yí lẹ́nu wọn bó ṣe yí lẹ́nu àwọn olùkọ́ ti yìn kì í ṣe kí wò yí kí ó yí orí mo ṣe ń gbọ̀n kí kó sì mọ́ gbọ̀n lẹ́nu ẹlòmíì pé àmọ́ báyé mi jẹ́ záà ní mímí ṣe záà ẹ̀nà ọmọ tó ń kọ̀rẹ́ ti Professor Khidiru náà nù èmi ò lọ́mọ kékeré ò lè kọ̀rẹ́ ta àgbàlagbà rárá o tó bá mọ nǹkan tó fẹ́ sọ kò sábúrú ń bẹ̀ kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe bìlá haulin ó wá múná tí àhàdísù ọmọkọ́ àbí kálù Quran kálù àdísù àwọn fíṣẹ́ rí tiwa bí ọ̀rọ̀ Abdullah ibn Abbas tó sọ wípé Ànábì sallallahu alaihi wasallam ó ní àbúrísẹ̀ wà nù Abu Dawud ó ní salla al-Eida ó ní anna Rasulullah sallallahu alaihi wasallam salla al-Eida bila adhanin wala iqamatin bí yìí ló jẹ́ kán sọ wípé bila haulin minna bó o farabalẹ̀ torí pé o fẹ́ wá sì ṣe ọmọ tí ìmá ti fẹ́ jálábòsì ọpọlọ èèyàn ní prósẹ́sì mọ́ ó mọ̀ pé abọ́tí ọmọ nísìn báyìí aṣọ tí mo wọ̀ nísìn ó jọ aṣọ tí mo wọ̀ lánàá kọ́ wá ní aṣọ kan náà ni ìyún ìṣèbù tí ń bá wa sọ àná láàárọ̀ yìí ò ìyún ìṣèbù ní aṣọ kan náà ni bọ́ tó mọ̀ pé tó dé bóun fẹ́ fi mí pa lójú ara rẹ̀ pé rí aṣọ kan náà ní wọ̀ káàkiri kò ní jẹ́ ó mọ̀ pàṣọ yẹn yàtọ̀ sí ara wọn àbòsí mọ́ blọ́ọ̀kù brain yẹn nìyẹn ní brain tó bá ti lè jálábòsì báyìí ò ní brain ìyẹn wà túmọ̀ sí pé Professor Khidiru go wà lè sọ wípé láhàólín pé wọ́n lè ṣe mistake níta ń sọ kán ṣùgbọ́n tá à ń sọ ni pé tó bá ti sọ pé èèyàn ṣe mistake jí ó jẹ́ mistake kò ní jẹ́ èyí tó ṣe wípé ọpọlọ ti àbòsí tó lọ́ọ̀kì ọpọlọ rẹ pa kò jẹ́ kó o mọ̀ wípé bí ń bẹ́ ń bẹ́ẹ̀ kíwù tí wọ́n yàtọ̀ wọ́n ṣe pé ní bílà haúlì mí náà kẹ́sẹ̀ bílà haúlì mí náà wọ̀lá wọ́n pè kí ó bí aláàrẹ̀ aláì so àwọ̀láyà ní time èmi personally bí àwọn tó èmi ìfẹ́ kẹ́ ṣe mistake o torí pé tẹ́ bá ti ṣe mistake yóò di kíní fún wa ká fèsì lórí ẹ̀ torí àwọn ọmọ léńjẹ ìyá kan tán náà ń sọ kí ẹ̀ yá mẹ́ta kíní kan ìyìn lè dá ọmọ yẹn lóhùn ìdí ni wípé wọ́n fẹ́ ká máa drag ara wa ni ẹni tó bá dá wọn lóhùn mi ò bùn tán ó ti ní bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan ṣe ṣètò bó ṣe ń ṣe ogẹ́ ti ń sìn báyìí rárá ẹni tó bá dá wọn lóhùn ṣe dáadáa ìfẹ́ tó bá dá wọn lóhùn mo lè ṣí ẹ̀ tẹ́ni yẹn bá tún sọ bo èmi àwọn ọmọ yẹn kàn fẹ́ káyìn kan máa drag ara èèyàn ni tó bá ti sọ̀rọ̀ ó ní òsọ tiẹ̀ tó bá ti sọ̀rọ̀ ó sọ rẹ̀ in this my level this time of my life in lè ṣe rẹ̀ àmọ́ drag ara ń sọ tèmi sọ́nà tó ń sọ tiẹ̀ ń sọ tèmi sọ́nà tó ń sọ tiẹ̀ ìyẹn ti kọjá ó ti kọjá ṣùgbọ́n tó bá ń fún wọn lésì bẹ́ẹ̀ no problem ẹgẹ́ ti ní kódà yìí tó ń ṣe ẹ̀ tó ń tàn ọmọ kó ti ní bá a ṣe mọ́ rí nǹkan ẹni yẹn lè mọ́ rí bẹ́ẹ̀ mi ṣe rí ọgẹ́ ti mi so gbogbo ohun àwọn ìfẹ́kẹ̀ ṣàṣìṣe torí wípé yóò gba táìmù wa láti torí nǹkan mi wà tá tó fẹ́ ṣe tó pàtàkì jù gbèsè ayé yín lọ ṣùgbọ́n àfẹ́kẹ́ tó fi àṣìṣe yín o kẹ́ fi kó bá wọn míì tó bá dijọ́ míì ẹ wá nǹkan tó tangible àní mo sọ̀rọ̀ pa àṣìṣe yẹn ẹ tẹ́ fẹ́ mú gan ti kí yín lẹ̀kẹ́ tó mú ṣùgbọ́n kéwò yìí lẹ́nu wọn ló bí tí wò fi mọ tán sọ gbalagbà tó sì ń ṣe láńgbàláńgbà ẹni ó ṣe mí láàánú fún yín o wàláhì sáwọn ọmọ tẹ́ ń kán kí tẹ́ rò wípé tẹ́ fi yan gan náà ni ló ń serú tí ń seun ẹ̀yìn náà sì tó ń yìn lórí ẹ̀
ó ṣe o gaskiya ó ṣe subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.